My name is Queen, popularly known as Queen Digbola Girl. I grow up and I get to know myself that I am an hermaphrodite. I don't always feel anything in the female part, but the male organ give me all the feelings I want. I date women now because I don't feel anything for men. You identify as boy, Abigail. As boy, because I get children, I give my belly. You still dey see your menstruation. You know, say woman every month we dey see our menstruation. You still dey see your menstruation. Like Sometimes if you no come like 3 months, sometimes it go come, go stay one day, and go off. I don't deal with man one day. We both dey in the mood. I dey in the mood to knack the man. And the man dey in the mood to knack me. Argument come start. I no come gree. Say make him knack me, said I wan knack am. So that means say you dey knack man too? Yes. Like gay men? If man gree make am knack am, I go knack am. When I never come social media, I no meet anybody like that. Until I come social media, I still meeting people that men when say make I come knack them for. Inna lillahi wa inna ilaihi raji'un. May our soul rest in perfect peace. Ọmọ Alhaji wa Saheed Balogun, Zinat. She lost her life after a brief illness. May her soul rest in perfect peace. Ẹ̀yin tèmi, ẹni kan ló mọ̀ o. 2024. Oh! Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù, ẹ̀yin tèmi. 2025 là ń wò báyìí. K'Ọlọ́run jẹ́ kí èmi, ìwọ àti gbogbo etí tó ń gbọ́ mi, Ọlọ́run jẹ́ ká make it beyond 2025. Èmi yóò gùn o. Ẹ̀yin tèmi, ọmọ olóko olóbò tó jáde wá recently tó sọ̀rọ̀ ara rẹ̀, tó ní gbogbo ayé o, lóòótọ́ ni o, ojú ò tí ń mọ́ o. Òun ní oko, òun ní òbò, kódà òun ti fi oko òun ti fi bí ọmọ méjì. Bákan náà ó dẹ̀ lọ́yàn. Arábìnrin tí wọ́n ń pè ní Queen Igbola. Òun la gbọ́ báyìí pé òun náà ó ṣaláìsí. Kò pẹ́ láìpẹ́ yìí ni ó ń complain pé òun ò mọ bó ṣe ń ṣe òun. Àwọn èèyàn ò dẹ̀ gbà ń gbọ́. Òun ò mọ bó ṣe ń ṣe òun. Àwọn èèyàn ò gbà ń gbọ́. At last, ìgbà tí wọ́n rí pé kíní yẹn fẹ́ yíwọ́, òun ni wọ́n sáré gbé lọ sí hospital. At the end of the day, we lost her. May her soul rest in perfect peace. Ẹ̀yin tèmi, ẹ má sọ wípé on point tún dé o. Ṣé ẹ rí ìgbà tá ọmọbìnrin yìí ti jáde tó ti sọ fáyé pé òun lóko, òun lóbò, òun tún lọ́yàn, ni ẹ̀mí mi ti ń ṣe bákan bákan lọ́mọ yìí lórí pé tí ọmọ yìí ò bá múra, àfàìmọ̀ kí àwọn elétùtù ayé kán mọ́ lò ó. Tó bá dàbí ẹ̀ṣẹ̀, k'Olúwa dáríjì mí. Mò ń rò bẹ́ẹ̀. Mo ti ń rò bẹ́ẹ̀. Òun náà dẹ̀ sọ, òun náà àti ìgbà tóun ti announce ara òun sáyé, ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ wà pẹ̀lú òun. Àwọn obìnrin, àwọn ọkùnrin, wọ́n wá relationship pẹ̀lú òun. Ayé ti corrupt. Ayé PDD la wà. Àwọn ọkùnrin tí wọ́n fẹ́ lé, àwọn ọkùnrin tí wọ́n mọ̀ pé yes, táwọn bá dó ní ojú òbò, òun náà lè dó wọn ní fùrọ̀. Àwọn ọkùnrin míì ibi tí wọ́n wá ìdìde. Ibi tí wọ́n wá ìdìde. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn obìnrin, àwọn náà fẹ́ experiment. Pé yes, ṣé obìnrin ni? Àwọn tún lè máa fọyàn rẹ̀ ṣeré at the same time kó sì máa tún máa dó wọn lọ. Kó náà dẹ̀ tún máa fi ọyàn tàwọn náà ṣeré. Oríṣiríṣi like wide thinking àwọn èèyàn máa rò. But for how long lọmọ yìí máa gbéra rẹ̀ pamọ́ dà? For how long? Òun náà sọ wípé ìgbà tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú máa ń tì òun, àwọn èèyàn dẹ̀ ní wọ́n sábà máa ń fẹ́ fi òun ṣe yẹ̀yẹ́. Then relationship tó ń ti ní in the past, ìgbà tó ojú ò tí là dáadáa, tí ò tí mọ what's up, àwọn èèyàn bá ti discover the kind of sexuality tó ní, wọ́n máa fẹ́ sá fún un. But ìgbà tó ti wá embrace ara ẹ̀, tó ti understand the kind of nǹkan tó ń go through, tó ti jáde tí wọ́n rí pé òun náà ó wà comfortable in her skin, àwọn èèyàn tí wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní sátẹ̀lé. Ẹ̀yin tèmi, nǹkan tá a gbọ́ nìyẹn. Pé ọmọ yìí ó ti jólúwa nípè. Ó lágbára o. Ó lágbára o. Ó lágbára o bẹ́ẹ̀. Èmi ò bá urge o. Ní ìrònú ti tèmi o, ẹ̀yin ẹ má bínú o. Ìwọ tó bá rí, tó bá discover pé o nírú nǹkan báyìí, má jẹ́ kó hàn sáyé púpọ̀. Bí ọmọ yẹn ṣe gbéra rẹ̀ síta, òun ló fi alábàápàdé àwọn ọ̀rẹ́ òjijì. Ó ṣe é ṣe pé inú àwọn ọ̀rẹ́ òjijì yìí, àwọn ni wọ́n lo obìnrin yìí. Èmi ń ronú ni o.
Ìwọ tó bá mọ̀ pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí ẹ, má gbé lé ojú gbogbo ayé bíi ti social media. Àwọn elétùtù ayé from far kán máa fi ẹ́ ṣe ètùtù. Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n fọmọ wa ṣe ètùtù o. Ọ̀rọ̀ mi ò jù bẹ́yẹn lọ. Nǹkan tí mo mú wá fún yín nìyẹn. So ẹ mọ̀ rí lójú fídíò gbogbo bó ṣe lọ, gbogbo ìgbà tó complain. In fact, èèyàn kan gan jáde bí mo ṣe sọ̀rọ̀ yìí. Ó ní òun ríran sí, ó ní kó wà careful. Ó ní wọ́n á pè é, ó ní wọ́n máa pè é síbì kan pé wọ́n fẹ́ tàn án lọ bẹ̀ ni. At the end of the day, vision yẹn come to pass. Gbogbo ẹ̀ lẹ́ ń rí lójú àwòrán yìí. Gbogbo ẹ̀ lẹ́ ń rí lójú àwòrán yìí. Tí fídíò yìí ò bá pọ̀, mo lè showcase voice ẹ̀. Ẹ̀yin tèmi, so many happiness tó jẹ́ pé ó ṣe mí kàyéfì. Otherwise, a bá tún continue program on Point by Truth tó ń ṣe wá láǹfààní. Láìpẹ́ láì jìnnà, màá bẹ̀rẹ̀ program mi lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀yin tèmi, nǹkan tí mo ní kí n gbé wá nìyẹn o. May their soul àtàwọn tá a dé tún lè announce, may their souls rest in perfect peace. Ó lágbára o. Take care of yourself. Take care of yourself and My heart is beating fast and I am in pains. Nobody wants to listen to me. Nobody wants to know how I am feeling. Vera, I've been waking Vera. Vera is not responding. Vera, come and take me to the hospital. I'm not feeling fine. Vera. Tomorrow. Vera, I'm not feeling fine. They don't plan this lady finish. Now, e get where they wan invite this lady go. If this lady no stay one place, if she no pray, whosoever that is close to her should send this video to her. Say that this lady, they don't plan and finish to invite this lady. They go kpai am. My name is Queen, popularly known as Queen the Igbola Girl. I grow up and I get to know myself that I am an hermaphrodite. I don't always feel anything in the female part, but the male organ give me all the feelings I want. I date women now because I don't feel anything for men. You identify as boy, Abigail. As boy, because I get children, I give my belly. You still dey see your menstruation. You know, say woman every month we dey see our menstruation. You still dey see your menstruation. Like Sometimes if you no come like 3 months, sometimes it go come, go stay one day, and go off. I don't deal with man one day. We both dey in the mood. I dey in the mood to knack the man. And the man dey in the mood to knack me. Argument come start. I no come gree. Say make he knack me, said I wan knack am. So that means say you dey knack man too? Yes, like gay men? If man gree make am knack am, I go knack am. When I never come social media, I no meet anybody like that. Until I come social media, I still meeting people that men when say make I come knack them for. Inna lillahi wa inna ilaihi raji'un. May our soul rest in perfect peace. Ọmọ Alhaji wa Saheed Balogun, Zenat. She lost her life after a brief illness. May her soul rest in perfect peace. Ẹ̀yin tèmi, ẹni kan ló mọ̀ o. 2024. Oh! Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù, ẹ̀yin tèmi. 2025 là ń wò báyìí. K'Ọlọ́run jẹ́ kí èmi, ìwọ àti gbogbo etí tó ń gbọ́ mi, Ọlọ́run jẹ́ ká make it beyond 2025. Èmi yóò gùn o. Ẹ̀yin tèmi, ọmọ olóko olóbò tó jáde wá recently tó sọ̀rọ̀ ara rẹ̀, tó ní gbogbo ayé o, lóòótọ́ ni o, ojú ò tí ń mọ́ o. Òun ní oko, òun ní òbò, kódà òun ti fi oko òun ti fi bí ọmọ méjì. Bákan náà, ó dẹ̀ lọ́yàn. Arábìnrin tí wọ́n ń pè ní Queen Igbola. Òun la gbọ́ báyìí pé òun náà ó ṣaláìsí. Kò pẹ́ láìpẹ́ yìí ni ó ń complain pé òun ò mọ bó ṣe ń ṣe òun. Àwọn èèyàn ò dẹ̀ gbà ń gbọ́. Òun ò mọ bó ṣe ń ṣe òun. Àwọn èèyàn ò gbà ń gbọ́. At last, ìgbà tí wọ́n rí pé kíní yẹn fẹ́ yíwọ́, òun ni wọ́n sáré gbé lọ sí hospital. At the end of the day, we lost her. May her soul rest in perfect peace. Ẹ̀yin tèmi, ẹ má sọ wípé on point tún dé o. Ṣé ẹ rí ìgbà tá ọmọbìnrin yìí ti jáde tó ti sọ fáyé pé òun lóko, òun lóbò, òun tún lọ́yàn, ni ẹ̀mí mi ti ń ṣe bákan bákan lọ́mọ yìí lórí pé tí ọmọ yìí ò bá múra,
àfàìmọ̀ kí àwọn elétùtù ayé kán mọ́ lò ó. Tó bá dàbí ẹ̀ṣẹ̀ k'Olúwa dáríjì mí. Mò ń rò ó bẹ́ẹ̀. Mo ti ń rò ó bẹ́ẹ̀. Òun náà dẹ̀ sọ, ó ní àtìgbà tóun ti announce ara òun sáyé, ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ wà pẹ̀lú òun. Àwọn obìnrin, àwọn ọkùnrin, wọ́n wá relationship pẹ̀lú òun. Ayé ti corrupt. Ayé PDD la wà. Àwọn ọkùnrin tí wọ́n fẹ́ lé, àwọn ọkùnrin tí wọ́n mọ̀ pé yes, táwọn bá dó ní ojú ògbó, òun náà lè dó wọn ní fùrọ̀. Àwọn ọkùnrin míì ibi tí wọ́n wide dé, ibi tí wọ́n wide dé. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn obìnrin, àwọn náà fẹ́ experiment pé yes, ṣé obìnrin ni àwọn tún lè máa fọyàn rẹ̀ ṣeré at the same time kó sì máa tún máa dó wọn lọ, kó náà dẹ̀ tún máa fi ọyàn tàwọn náà ṣeré. Oríṣiríṣi like wide thinking àwọn èèyàn máa rò. But for how long lọmọ yìí máa gbéra rẹ̀ pamọ́ dà? For how long? Òun náà sọ wípé ìgbà tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú máa ń tì òun, àwọn èèyàn dẹ̀ ní wọ́n sábà máa ń fẹ́ fi òun ṣe yẹ̀yẹ́. Then relationship tó ń ti ní in the past, ìgbà tó ojú ò tí là dáadáa, tí ò tí mọ what's up, àwọn èèyàn bá ti discover the kind of sexuality tó ní, wọ́n máa fẹ́ sá fún un. But ìgbà tó ti wá embrace ara ẹ̀, tó ti understand the kind of nǹkan tó ń go through, tó ti jáde tí wọ́n rí pé òun náà ó wà comfortable in her skin, àwọn èèyàn tí wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní sátẹ̀lé. Ẹ̀yin tèmi, nǹkan tá a gbọ́ nìyẹn, pé ọmọ yìí ó ti jólúwa nípè. Ó lágbára o. Ó lágbára o. Ó lágbára o bẹ́ẹ̀. Èmi ò bá urge o. Ní ìrònú ti tèmi o, ẹ̀yin ẹ má bínú o. Ìwọ tó bá rí, tó bá discover pé o nírú nǹkan báyìí, má jẹ́ kó hàn sáyé púpọ̀. Bí ọmọ yẹn ṣe gbéra rẹ̀ síta, òun ló fi alábàápàdé àwọn ọ̀rẹ́ òjijì. Ó ṣe é ṣe pé nínú àwọn ọ̀rẹ́ òjijì yìí, àwọn ni wọ́n lo obìnrin yìí. Èmi ń ronú ni o. Ìwọ tó bá mọ̀ pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí ẹ, má gbé lé ojú gbogbo ayé bíi ti social media. Àwọn elétùtù ayé from far kán máa fi ẹ́ ṣe ètùtù. Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n fọmọ wa ṣe ètùtù o. Ọ̀rọ̀ mi ò jù bẹ́yẹn lọ. Nǹkan tí mo mú wá fún yín nìyẹn. So ẹ mọ̀ rí lójú fídíò gbogbo bó ṣe lọ, gbogbo ìgbà tó complain. In fact, èèyàn kan gan jáde bí mo ṣe sọ̀rọ̀ yìí. Ó ní òun rína sí, ó ní kó wà careful. Ó ní wọ́n á pè é. Ó ní wọ́n máa pè é síbi kan pé wọ́n fẹ́ tàn lọ bẹ̀ ni. At the end of the day, vision yẹn come to pass. Gbogbo ẹ̀ lẹ́ ń rí lójú àwòrán yìí. Gbogbo ẹ̀ lẹ́ ń rí lójú àwòrán yìí. Tí fídíò yìí ò bá pọ̀, mo lè showcase voice ẹ̀. Ẹ̀yin tèmi, so many happiness. So many happiness tó jẹ́ pé ó ṣe mí kàyéfì. Otherwise, a bá tún continue program on Point by Two tó ń ṣe wá láǹfààní. Bẹ́ẹ̀ láìpẹ́ láì jìnnà, màá bẹ̀rẹ̀ program mi lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀yin tèmi, nǹkan tí mo ní kí n gbé wá nìyẹn o. May their soul àtàwọn tá a dé tún lè announce, may their souls rest in perfect peace. Ó lágbára o. Take care of yourself. Take care of yourself and My heart is beating fast and I am in pains. Nobody wants to listen to me. Nobody wants to know how I am feeling. I've been waking Vera. Vera is not responding. Vera, come and take me to the hospital. I'm not feeling fine. Vera. Tomorrow. Vera, I'm not feeling fine. They don't plan this lady finish. Now, e get where they wan invite this lady go. If this lady no stay one place, if she no pray, whosoever that is close to her should send this video to her. Say that this lady, they don't plan and finish to invite this lady. They go fire.